láti máa gbọ́ mi ohun ẹni méjì kọ́lẹ̀ ń gbọ́ ohun ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín Akandọ́ra Awikonko òun náà ni ẹ̀ ń gbọ́ ní ẹwà èdè Yorùbá TV ibi tá a ti ń ka àyọkà olóyin àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan òun náà là ń kà ní àyín ìwé tá a ń kà lọ́wọ́ sẹ́gbàgbé òun náà ni ogún ọmọdé látọ̀ bàbá wa Akéwòmí Ìṣọ̀lá àgbà nínú ìkọ̀wé ọ̀jọ̀gbọ́n Ìkọ̀tàn bàbá Akéwòmí Ìṣọ̀lá wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn eré oníṣe ni àbónísàn gbúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó láàkà nínú yẹn Adépẹ̀lẹ́ tínú ọdún tòde ọjọ́ ni adúpẹ́ lọ́wọ́ bàbá wa Akéwòmí Ìṣọ̀lá pé aláǹfààní láti ka àwọn ìwé wọn ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan ṣùgbọ́n ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín bẹ́ẹ̀gbàkigbà tẹ bábà ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí tàbí àwọn ìkànnì Awikonko tó kù ẹ má fò kó lórí ẹ̀ kó lè jàǹfààní bóyá lónìí àbí lọ́la tẹ́rìn kankan ọmọ orí kẹfà mo ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé ti mẹ́ńbẹ̀ wọ́n pè mí jẹ́rìí wọ́n pè mí jẹ́rìí mí dò mí wọ́n pè mí jẹ́rìí mí dò mí wọ́n pè mí jẹ́rìí ẹ̀ nǹkan fìdílé sẹ́ẹ̀ ti fìdílé nǹkan ọkùnrin kan wà ní abà wa tí a ń pè ní Ládépò ojoojúmọ́ ló máa ń bá ìyàwó rẹ̀ jà ìyàwó rẹ̀ náà le púpọ̀ Ládépò náà sì ní inú fùfù ó wá dàbí ẹni pé ẹni máa kú pàdé ẹni máa pa ilé ọjọ́ kan mọ́ ká má gbọ́ gbólóhùn aṣọ lọ́ọ̀dẹ Ládépò báriwo bá ti ta gbogbo èèyàn á ní wọ́n tún dé àwọn kan sọ pé Ládépò ní aláṣejù àwọn èèyàn mìíràn sì ń ṣàkíyèsí pé ẹbí àsùnlé ìyàwó rẹ̀ ni àwọn ẹgbẹ́ Ládépò gbà á nímọ̀ràn àti fẹ́ obìnrin kan sí i wọ́n ní nígbà náà ni ara àsùnlé yóò tó wálẹ̀ káwíkáfọ̀ Ládépò fẹ́ Àtọ́kẹ́ ṣùgbọ́n ó tún wá dàbí ẹni pé ìwà Àtọ́kẹ́ tó ń le ju ti àsùnlé lọ wọ́n ní Ládépò ló lórí obìnrin líle àtìgbà tí Àtọ́kẹ́ ti dé ní ìjà ti wálé kan ó kò lórí ọkọ àtaya ó wá dorí àsùnlé àti Àtọ́kẹ́ ọmọ méjì lọ́mọ àsùnlé ọ̀kan ti ń lọ iléèwé ọ̀kan ò sí lọ èyí tó ti ń lọ iléèwé wà ní ìwé kínní òyìnbó wọ́n ẹ̀sẹ̀ ń kó òyìnbó tátàtà náà ni ṣùgbọ́n bí ìjà bá ti dé láàrin àwọn obìnrin méjèèjì àwọn ọmọ àsùnlé á máa gbìjà ya wọn a sì mọ gbọ́ Àtọ́kẹ́ tí kò tí ì bí máa ń tiẹ̀ ó wá jẹ́ pé Àtọ́kẹ́ lẹ́ẹ̀kẹ́ ebú ju àtìyá àtọmọ lọ bí ìjà bá dé Àtọ́kẹ́ á bú gbogbo wọn papọ̀ á bú wọn bẹ́ẹ̀ ní ńlá yẹn àsùnlé wa ń ronú ohun tó lè ṣe tí yóò fi dùn Àtọ́kẹ́ gan ní òwúrọ̀ ọjọ́ kan wọ́n tó ń jà Àtọ́kẹ́ tó bú àsùnlé bí ẹni ńlá yẹn ńgbà tí Olú ọmọ àsùnlé ti rẹ́ ìwé dé wọ́n jẹun ìyá rẹ̀ pé sọ́dọ̀ wọ́n ń sọ̀rọ̀ Olú mo fẹ́ bẹ̀ ọ́ níṣẹ́ kan iṣẹ́ gan ni iṣẹ́ ìwé ni o ṣe fẹ́ kọ lẹ́tà ni mo kọ lẹ́tà ǹjẹ́ tí ń fòyìnbó díẹ̀díẹ̀ a ti ń fòyìnbó gan ni o mo lè fòyìnbó gan báyìí o jẹ́ kí n lọ gbọ́wọ́ mi wá àsùnlé má wulẹ̀ gbéwèé kiri ntọ́ bà mí ṣe ni pé kó o fòyìnbó bú Àtọ́kẹ́ fún mi kó o fọ̀ dáadáa mo fẹ́ kó mọ̀ pé mo ju òun lọ dáadáa kó o wá bá mi fòyìnbó bú kó lè máa gbọ́ kò burú ní gbogbo ọgbà tí ìyá àtọmọ ń sọ̀rọ̀ yìí Àtọ́kẹ́ wà níta bó ti wọlé lólódìde ó súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ ọfọ̀ méjèèjì tàbí ó rin mo gbọ́ pé ẹ̀ ń búyà mi nígbà tí èmi ò sì ń lé Àtọ́kẹ́ ni gbẹ́nu ẹ sọ̀hún látẹnu ajábẹ̀ kọ bí Àtọ́kẹ́ ti sọ báyìí lolú bẹ̀rẹ̀ sí fọ ìwọ̀nba òyìnbó tọ́mọ̀ Àtọ́kẹ́ ṣe bí èébú ni lóòótọ́ Olú ni what is this Àtọ́kẹ́ ní tá ló ń bá wí èmi ló fẹ́ máa fòyìnbó bú it is a basket Àtọ́kẹ́ ní ọ̀tẹ̀sí tó fẹ́ máa ṣe yìí Olú ni what are you doing Àtọ́kẹ́ ní ìwọ ìyá ẹ̀ sọ̀ǹgbọ́ Olú ni I am going to the door Àtọ́kẹ́ ní sọ̀ǹgbọ́ mo sì tó bí Olú ni sit on the chair Àtọ́kẹ́ ní tó bá sọ pé mi lọ fẹ́ máa fi ìbòbú yọ́yà ò lẹ́nu o ó sì jìyà sí o Olú ni what are you doing I am sitting on the chair Àtọ́kẹ́ èbó ìyàtọ̀ ń fọ́ ọmọ kó náà ni yóò pa ọ́ èbó ìyàtọ̀ ń fọ́ ni yóò pa ọ́ Olú ni where is your book Àtọ́kẹ́ ni gbogbo tó bá wí sí mi Ọlọ́run ó dá padà fún ọ Olú ni it is on the desk ńgbà tí Àtọ́kẹ́ fẹ́ máa ṣépè fún Olú àsùnlé dá sí i ó sì bẹ̀rẹ̀ sí gbìjà Olú
wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà ariwo ń tayè bẹ́ẹ̀ ni olóńfọ òyìnbó lọ ń tiẹ̀ show me a book this is a book put the basket on the table etc. ńgbà tí ariwo yìí pọ̀jù gbogbo ará àbá tó pélé wọn lórí olóńfọ òyìnbó lọ́ra yìí àwọn ará àbá ń dá wọn lẹ́kùn wọn rojọ́ àtọ́ká ní gbogbo rẹ̀ tó dálé lórí wọ́n ní gbogbo ẹ̀ ò tí ẹ̀ dún o bí ìranù ọmọ tó bí tó wá fòyìnbó bú òun ìyá àyà tó ní lóníkọ́ wá máa fòyìnbó bú lóníkọ́ ìyá àyà tó ní lóníkọ́ wá máa fòyìnbó bú mi bàbá kan béèrè bóyá òyìnbó olú ti pọ̀ débi pé kọ́ máa fi bú ènìyàn kó tó sọ̀rọ̀ tán olú tó ti bẹ̀rẹ̀ sí òyìnbó fífọ̀ what is this? It is a window tí olú dárúkọ ló tún dájà gbọ́nlẹ̀ ìyẹn àtọ́kẹ́ kan ti yọ kata fún wájú bí àtọ́kẹ́ ṣe gbọ́ tólú dárúkọ wíńdò ọ̀fariwo ta àtọ́kẹ́ ní ṣe é tó gbólóṣì olórí burúkú àdánù ọmọ yìí èmi ló tún pè ní wíńdò ń wo sọ́dà akọ́mọ fẹ́yìn mi tọ́jọ́ bú mi gbogbo èèyàn tó dá àtọ́kẹ́ lẹ́kùn bàbá kan kí mọ olú dákẹ́ ń bẹ̀ mo lo ti róyìnbó ọ̀pẹ́ rẹ̀ tó ń fọ̀ ẹnìkan tó ní mọ́dà lóhùn ta lọ́kọ lóyìnbó ẹlẹ́bà àwọn èèyàn rẹ́rìn lọ yèè bàbá àgbà kan dá àsùnlé lẹ́bi pé bí wọ́n bá ń jà kọ́mọ̀ sí máa di ọmọ rẹ̀ sí àtọ́kẹ́ mọ́ ẹ̀kọ́ burúkú náà irúwà bẹ́ẹ̀ lè sọ ọmọdé oníranù ìyàwó baálé ní òun fẹ́ mọ̀ bí àtọ́kẹ́ ṣe mọ̀ pé olóńgbò òun ni àtọ́kẹ́ ní ẹ ṣeun lóòótọ́ ni mo gbé ìbò ṣùgbọ́n mo mọ̀ gba téèyàn bá ń bú mi bó ti dé ó wá bá mi ó ní òun gbọ́ pé èmi ń bú ìyá òun láàárọ̀ mo ní kó gbẹnu ẹ̀ sọ́hùn ló bá bẹ̀rẹ̀ sí fẹ́ bóòsì rẹ̀ ìṣẹ́jú yín náà ló sì fi fẹyín mi tọ́ka bú mi bàbá àgbà ké sí mi ó ní kí n wá sọ ìtumọ̀ àwọn èèbó tí olóńgbò àtọ́kẹ́ mo ní ìwọ̀nba díẹ̀ ni mo gbọ́ ń bẹ̀ olóòtí ìgbọ́ òyìnbó tó lè fi bú ènìyàn òwò àkọ́sórí tó ṣe nílé ìwé ní nkà ìtumọ̀ ohun tó ń sọ ni kí ni èyí apẹ̀rẹ̀ ni kí ló ń ṣe mo ń lọ sí gbé ilẹ̀kùn fi ilẹ̀kùn kan hàn mí èyí ni ilẹ̀kùn kan fi ìwé rẹ̀ sórí tábìlì ohun tí wọ́n ń kọ́ wọn lásán ló ń kà gbogbo àwọn tó wà níbẹ̀ bú sí ẹ̀rín gbaragada wọ́n ní àìgbóyìnbó yí ọ̀mọ̀ sí o níbi tí wọ́n ti ń parí ìjà ní ọkọ wọn bàbá olúládé gbòdé ó béèrè ẹjọ́ ńgbà tó bóun tí olú ṣe ó fẹ́ nà á ṣùgbọ́n àwọn ènìyàn kò jẹ́ kí ó nà á wọ́n ní ó tó lè dá àjálẹ̀ láàrin àwọn obìnrin láti ìgbà yìí lọ ni àwa ti ń pe olú ní ọ̀pẹ́ rẹ̀ àti òyìnbó ẹlẹ́bà bàbá ti pè bẹ́ẹ̀ àwọn ìbínú gbáǹkú kiri báyìí la parí orí kẹfà ìwé ní ogún ọmọdé látọwọ́ bàbá wa àgbà nínú nǹkan ọ̀jọ̀gbọ́n kọ̀wé bàbá wa Kéwùmí Ṣọlá pẹ̀lú ògo Ọlọ́run orí keje láti tẹ̀ síwájú láìpẹ́ eégún ọdún làkọ́lé ti mẹ́ńbẹ̀ eégún ọdún títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí bẹ́ẹ̀ bá gbádùn àwọn ìwé aládùn tá a ti kà sẹ́yìn bákan náà bẹ́ẹ̀ bá ti ka orí kẹfà yìí ẹ má gbàgbé láti wo orí karùn-ún orí kẹrin orí kẹta orí kejì àti orí kẹrin ṣe mọ̀ wípé téèyàn bá fi pàdánù ààbọ̀ ìran bí ìgbà téèyàn pàdánù odidi ìran ni bẹ́ẹ̀ bá máa ń tó ṣẹlẹ̀ lórí kẹrin orí kejì ìkẹta ìkẹrin àti ìkarùn-ún ẹ̀ lè mọ bẹ́ẹ̀ sì fẹ́ gbádùn orí kẹfà títí ìgbà míì tí wọ́n tún padà wá láti wá ka orí keje eégún ọdún ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV àti Awikonko TV live bákan náà ó ní Ẹwà Èdè Yorùbá TV tẹ́ wà yìí bẹ́ẹ̀ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.